Aláròyé máa wí o. Àtíkù ti gba fọ́ọ̀mù, Rotimi Amaechi náà ti gbà á nínú ADC, èyí lohun táwọn èèyàn ní yóò ṣẹlẹ̀. Ní báyìí ọ̀gbẹ́ni Rotimi Amaechi tóun náà fẹ́ díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ àsíá ẹgbẹ́ African Democratic Congress ADC ti bẹ̀rẹ̀ sí ṣèpolongo ìbò rẹ̀. Ìpínlẹ̀ Bauchi ni pósítà rẹ̀ ti bẹ̀rẹ̀ sí farahàn. Ó fẹ́ má sí agbègbè kan nílùú náà tí wọn kò lẹ ìwé ìpolongo rẹ̀ mọ́. Amaechi tóun náà ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers gba fọ́ọ̀mù lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 14 oṣù karùn-ún ọdún yìí. Olóṣèlú tó ti fìgbà kan jẹ́ mínísítà lábẹ́ ìjọba Buhari ló díje dupò ààrẹ nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ APC ìyẹn lọ́dún 2022 ṣùgbọ́n tí kò rọ́wọ́ mú nítorí ààrẹ Tinubu ní tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà já mọ́ lọ́wọ́. Ó ti wá sọ báyìí pé òun nígbàgbọ́ wípé nǹkan máa ṣẹnure fóun lásìkò ìbò ọdún 2027 yìí. Aláròyé gbọ́ wípé yàtọ̀ sí Amaechi tó ti lọ gba fọ́ọ̀mù ẹgbẹ́ ADC láti díje dupò ààrẹ lórílẹ̀‐èdè yìí, Alhaji Atiku Abubakar náà ti fìfẹ́ hàn pé òun náà máa díje lórúkọ ẹgbẹ́ òṣèlú àwọn. Òun náà sì ti lọ gba fọ́ọ̀mù ẹgbẹ́ náà. Ṣùgbọ́n ohun tó jẹ́ kọ́rọ̀ pósítà ìpolongo ìbò Amaechi máa ya àwọn èèyàn lẹ́nu ni wípé àjọ elétò ìdìbò ilé wa INEC kò tí ì fòǹtẹ̀ lù ú pé káwọn olóṣèlú ó bẹ̀rẹ̀ sí ṣe ìpolongo ìbò wọn. Òjijì làwọn ará ìlú jí rí pósítà ọkùnrin náà lára ògiri gbogbo nípínlẹ̀ náà, èyí tó fi hàn gbangba pé kò mú ọ̀rọ̀ náà ní kékeré rárá. Lára àwọn ohun tí wọ́n kọ sínú àwọn pósítà ìpolongo náà ni wípé ẹ jẹ́ kí a sún Nàìjíríà síwájú. Ohun táwọn kan sọ nípa olóṣèlú náà bó ṣe fẹ́ forí gbárí pẹ̀lú Alhaji Atiku Abubakar nínú ẹgbẹ́ náà ni wípé yóò ṣòro fún un láti já tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà gbà mọ́ Alhaji Atiku Abubakar lọ́wọ́ nítorí pé ẹ̀yìn ọmọ wọn èèyàn Atiku làwọn olóṣèlú lókè ọ̀yà máa tò sí. Ṣùgbọ́n àwọn kan sọ wípé kò sóhun tí kò lè ṣẹlẹ̀. Wọ́n ní ó ṣeé ṣe kí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà já mọ́ Amaechi lọ́wọ́ nítorí pé ó jẹ́ ọmọ ẹ̀yìn gidi sí olóògbé Buhari lásìkò ìjọba rẹ̀. Wọ́n ní gbogbo ara ló sì fi sin ọkùnrin náà nígbà ayé rẹ̀ àti wípé àwọn ará òkè ọ̀yà mọ̀ wípé èèyàn gidi ni wọ́n ṣe fi oyè Dan Amanan Kasa tilẹ̀ Daurada lọ́lá. Ọ̀gbẹ́ni Ibrahim Jaffa tóun náà sọ̀rọ̀ nípa pósítà ìpolongo ìbò náà sọ wípé ó ṣeé ṣe kí wọ́n dìbò fún un nílẹ̀ Haúsá nítorí pé lásìkò tó fi wà nípò mínísítà nínú ìjọba olóògbé Buhari ló kọ́ iléèwé gíga fásitì kan tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ nípa ohun ìrìnnà lórílẹ̀‐èdè yìí sílẹ̀, ìyẹn University of Transportation. Lára àwọn ibi tí wọ́n ti lẹ̀ pósítà ìpolongo rẹ̀ mọ́ ni ojúnà márosẹ̀ Ahmadu Bello Way, ìkóríta Wàhálà, Bauchi Club, Nasarawa Gate, ìkóríta Emirs Palace, Sabon Titin Karofi, lójúnà rélùwé àti òpópónà Kofadunmi. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.